Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ ni ẹ tún ti gbọ́ yìí o. Ṣé èèyàn máa ń bá ní tàn kéèyàn fa ní tàn ya ni? Kí Ọlọ́run ó ṣàánú lórí àwọn nǹkan ìmukúmu egbògi olóró tó le tí àwa ọ̀dọ́ àti àgbàlagbà gan lẹ̀ gan tí à ń mu ní ayé ìsìn. Kò sí bó ṣe fẹ́ jẹ́ egbògi olóró àti ẹ̀yà ara wọn lè bára rẹ̀, wọn kì í ṣe ọ̀rẹ́ ara wọn rárá. So ìṣẹ̀lẹ̀ eléyìí ló tún ṣẹlẹ̀ kí ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́tún fi eléyìí kẹ́tún fi ṣe àríkọ́gbọ́n. Ó ṣẹlẹ̀ wípé arákùnrin kan ni wọ́n ní ó gé orí ìyá àgbàlagbà. Ó tilẹ̀ jẹ́ wípé fámìlì ni wọ́n pè wọ́n, ṣùgbọ́n sírú èyí ṣó bófin mu, ṣó jẹ́ ìwà tí èèyàn gbọ́dọ̀ máa fojú rí ní àwùjọ. A dẹ̀ tún rọ ẹ̀yin tí ẹ jẹ́ èèyàn wa nílé tẹ́ ń wò wá, ojú ìnà alákàn fi sọ́rí. Tá a bá ti rí pé ọmọ kan mu egbògi olóró, kódà kó jẹ́ ọmọ tá a bínú ara wa gan, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra sí, èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún. So fámìlì ni wọ́n pè wọ́n, ni ó fi di pé ó tún gé orí, ó gé orí ìyá oníyá. So ó ti dẹ́mi ìyá oníyá légbodò báyìí. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí arábìnrin yìí tí ó sọ. Ọmọ ìyá tí wọ́n gé lórí náà, òun ni ẹrí tí ó ń ké rara tó ń sọ̀rọ̀ pẹ̀lú omijé lójú yẹn. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa nílé, a tún mú eléyìí wá kí a tún jọjọ fi ṣe àríkọ́gbọ́n ní àárín ara wa, because gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ìkànnì wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá, reality tó bá ṣẹlẹ̀ náà la máa mú wá. Tẹ́ bá wo gbogbo àwọn page, tẹ́ bá wo page wa, tẹ́ wo gbogbo àwọn videos tá a ti mú wá fún yín, ẹ máa rí pé reality ni gbogbo àwọn nǹkan, ni gbogbo àwọn update tí a mú wá fún yín. So ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ̀yin viewers wa, kẹ́ a gbọ́rọ̀, kẹ́ a gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu ọmọ ìyá tí arákùnrin yìí tí ó ṣe ní ọṣẹ́. So ẹ̀yin viewers wa, ẹ farabalẹ̀ ṣe lẹ́yìn. Ìyá, kí lorúkọ yín? Kí lẹ pè é? Kí ni tó ṣẹlẹ̀ lénìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ? Nígbà míì ní kòkó dé, wọ́n wá bá mi níbi ilé tí mo wà ní Ẹgbẹ́ró. Wọ́n láwọn fẹ́ wẹ̀, bí ń pa wọn. Mo ní ẹ lọ wẹ̀. Tí mo bá ti ṣe ohun tí mo ṣe tán, mo bá yín gbé oúnjẹ wá. Wọ́n ní kó wá gbé olú táwọn gbé bọ̀. Mo ní ẹ lọ wẹ̀ náà, tẹ́ bá ti fi léwẹ̀ yọ wà gbé. Bí mo ti ṣe ń lọ́wọ́ ni ìyàwó àbúrò mi ti pè mí pé ẹ máa bọ̀, wọ́n ti dún màmá yín lọ́rùn. Mo bá bò náà lè fi lọ sẹ̀ lónà fẹ́ gbé kànkàn nínú yàrá. Ó ní bó ṣe yàrá sí ẹ̀rọ níbi tó ti ń sáré lọ, tó ti ṣubú ló ti sá wọn. Ṣùgbọ́n ó ti gbádùn òkè, àdó ò ṣe é gbà. Ó sá alákọ̀ọ́kọ́ ọ̀rùn bọ́ọ̀lì bẹ́ẹ̀ náà gbélé lẹ́lẹ̀kejì. Tóun wọn fi bọ́ọ̀lẹ̀. Ẹni tí wọ́n pa yìí, obìnrin ni wọ́n? Arúgbó ni wọ́n àbí? Wọ́n darúgbó pa wọ́n káwọn ìṣòro. Wọ́n yé sarúgbó wọn? Àwọn mẹ́kẹ́lẹ́ náà làkọ́bí wọn. Ẹ̀yin náà làkọ́bí wọn. Ṣùgbọ́n ẹni tó pa wọ́n yìí, irú ìyàwó gan ló jẹ́ àti pé ibo náà ti bí? Nínú ilé náà ló ti bí. Ṣọmọ ilé yín gbà náà ni? Ọmọ inú ilé wọn náà ni. Ọmọ inú ilé wọn ni. Àbúrò bàbá tọ́pa yìí ló bí. Tọ́pa yìí ni bàbá wọn ní ẹ̀gbọ́n bàbá ọmọ tọ́pa yẹn yìí. Kí ló sì dà wọ́n kí ẹ gbọ́ tó dà wọ́n pọ̀ gan? Tí kọ́kọ́ dà wọ́n tó ní mẹ́ta. A ti sọ fún ọ pé ó ya wèrè, ṣùgbọ́n láti tá a bá sọ pé ó ya wèrè, àánú oṣù kan ìyá rẹ̀ ò ní kí wá nulẹ̀. Ìyá rẹ̀ ò ní kí wá, ẹ̀gbọ́n rẹ̀ gan ti fẹ́ lùmọ̀ èmi torí rẹ̀. Nígbà tó bá pe àbúrò òun wèrè, òun ò ṣe wèrè fún àbúrò ìyàwó rẹ̀ gan ti fẹ́ lùmọ̀ èmi. Wọ́n ní pẹ́ lọ. Lovers all over the world, àgbàládùra wípé gbogbo ojú tó ń gbọ́ wa, etí tó ń gbọ́ wa, irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ lọ́dẹ olúkálùkù wa. So àwọn tí wọ́n ṣẹlẹ̀ sí náà, àgbàládùra wípé kọ́lọ́run ó rọ̀ wọ́n lójú, kọ́lọ́run ó tù wọ́n lójú, because ìṣẹ̀lẹ̀ tó ní agbára tó gbomijé lójú èèyàn ni. So ẹ̀yin tí ẹ jẹ́ viewers wa, ẹ comment kí ni ìwòye ti yín nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí, because ìgbà tí wọ́n bá fi sọ lọ, tí wọ́n bá fi sọ́bọ̀ náà, wọ́n ó padà sọ pé káwọn ò fi ọwọ́ létò. Ṣé tí wọ́n bá fi ọwọ́ létò, ṣé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ nígbà míì? Ṣé àwọn èèyàn, ṣé tí wọ́n bá fi ọwọ́ létò, àwọn míì tí wọ́n ní lọ́kàn láti wúrú wà yẹn, ṣé wọ́n ó rí gẹ́gẹ́ bí ìwà tí ò dá débi wípé ẹ̀rù ò lè bà wọ́n tí wọ́n bá fẹ́ wúrú wà yẹn, wọn ò ní lè wú? Àbí wọ́n wò pé táwọn náà bá wúrú wà yẹn, bí wọ́n ṣe fọwọ́ létò ti lágbájá náà ni wọ́n ṣe fọwọ́ létò ti àwọn náà, because àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ wọn ní wípé ẹni tó bá kú òní títí ẹ̀ ni ó gbé. Mo fẹ́ mú example kan wá nípa ọ̀rọ̀ Miriam Sandra tó pa ọkọ ẹ̀ ní Abuja ní ọdún 2020. Wọ́n padà dájọ́ kú fún wọn, lọ appeal, wọ́n lọ supreme, wọ́n ṣe gbogbo ẹ̀, because later ni President Bola Ahmed Tinubu náà ni àwọn gbé presidential pardon jáde, ni wọ́n padà ka orúkọ ẹ̀ mọ́ list àwọn tí wọ́n pardon. Although president ti padà yí ọ̀rọ̀ wọn padà pé àwọn ń ṣe review lé lórí, but ìgbà tó bá yá, a dẹ̀ tún ka àtẹ̀jíṣẹ́ kan náà tí ó jáde pé bàbá bọ̀bọ́ yẹn pé ó lóun ti forí jìn ìyàwó ọmọ. Ṣé bó ṣe yẹ kó máa lọ nìyẹn? And then ìgbà táwọn olófin yóò bá tún gbófin jáde náà, wọ́n á ní pé right to life, gbogbo wa la ní right to life, pé no matter what tí ẹni tó bá pààyàn tó bá sì dájọ́ fún, pé ìdí nìyẹn táwọn governors, àwọn president tí wọn kì í fi ń fẹ́ sign death warrant.
ṣé bó ṣe yẹ kó rí nìyẹn, ṣèbí ìka tí ó bá ṣẹ̀ ni wọ́n ní pé ọba ń gé. So ẹ̀yin fi wá sí wa, kí ni fíù tí yín lé lórí? Ẹ jẹ́ ká jọjọ fọ ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní under comment section. So I appreciate the support yín so far, so we love you. Thanks for watching. Ẹ ṣé gan ni.